àwọn nǹkan kan wà apá àdúrà kò ká. No matter how prayer warrior you are, gbogbo nǹkan ni agbára àdúrà ká, but agbára àdúrà kò ká àwọn nǹkan kan. Ọ̀rẹ́, láì tí ẹlẹ́ kò gbọ́ mi báyìí, gbogbo nǹkan ni apá àdúrà ká, ṣùgbọ́n àwọn nǹkan kan wà apá àdúrà ò ká. Bí ayé bá ń ṣèyàn, àdúrà wà tí wọ́n lè sàsí tí ayé yóò yọwọ́ kúrò lọ́rọ̀ ènìyàn, tí ọ̀nà rẹ̀ á là béèyàn bá pàdé wòlíì tiẹ̀. Bí Ọlọ́run gan bá ń bínú sí èèyàn, abẹ́ mọ̀ pé Ọlọ́run náà gan máa ń bínú sí èèyàn. Ọlọ́run fún ara rẹ̀ máa ń bínú sí èèyàn. Tó o bá pàdé wòlíì tiẹ̀, tó o mọ àwọn tó mọ bó ti ń wá ojú Ọlọ́run, kódà bí Ọlọ́run bá bínú sí ọ, àwọn ètò àdúrà wà, àwọn àdúrà kankan lè wà táwọn ènìyàn lè gbà tó lè mú kínú Ọlọ́run kó yọ sí ọ. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àwọn nǹkan kan wà apá àdúrà kò ká. No matter how prayer warrior you are, kó o kúrò ní aládùúrà lásán, kó o di ògbójú nínú àdúrà, kó o di ògbóǹtarìgì nínú àdúrà, àwọn nǹkan kan wà apá àdúrà kò ká. Kí ni àwọn nǹkan náà? Bí ènìyàn bá ṣe ara ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ á ní báwo lènìyàn ṣe lè máa ṣe ara ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ téèyàn lè gbà ṣe ara ẹ̀ ó pọ̀. Bí ogun àìmọ̀ kan bá wọnú ayé èèyàn, apá àdúrà kò ká o. Unless you know the truth. Bíbélì kan wípé you shall know the truth and the truth shall set you free. Pé ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira. Ṣùgbọ́n tó o bá mọ òtítọ́, òtítọ́ ò lè sọ ẹ́ di òmìnira. Tó o bá gba òtítọ́ gbọ́, òtítọ́ tó o gbàgbọ́ kò lè ṣe kíni, kò lè sọ ẹ́ di òmìnira. Àṣírí ìràwọ̀ tó o bá mọ̀, ó lè sọ aládùúrà rẹ̀, ó lè sọ di èké. Tó o bá mọ àwọn ìràwọ̀ tó yẹ kó o máa bá rìn, àwọn ìràwọ̀ tó yẹ kó o fẹ́, àwọn ìràwọ̀ tó yẹ kẹ́jọ dá nǹkan pọ̀, àwọn ìràwọ̀ tẹ̀léjọba máa kẹ́gbẹ́ pọ̀, tó o bá mọ̀, ó lè sọ aládùúrà rẹ̀ di èké. Ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April, ìràwọ̀ iná lẹ́ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May, ìràwọ̀ erùpẹ̀ lẹ́ ń lò, à ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́ ń lò, à ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July, ìràwọ̀ omi lẹ́ ń lò, à ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August, ìràwọ̀ iná lẹ́ ń lò, à ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September, ìràwọ̀ erùpẹ̀ òun lẹ́ ń lò, à ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́ ń lò, à ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November, ìràwọ̀ omi lẹ́ ń lò, à ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December, ìràwọ̀ iná lẹ́ ń lò, à ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January, ìràwọ̀ erùpẹ̀ lẹ́ ń lò, à ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́ ń lò, à ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March, ìràwọ̀ omi lẹ́ ń lò, à ń pè wọ́n ní Pisces. Nọ́mbà mi ò yípo padà, 08054353629. Tó o bá ní ọ̀rọ̀ pàtàkì láti bá wa sọ, ẹ follow wa lórí Facebook, lórí Instagram, lórí YouTube, lórí TikTok.